Otasansan rédíò and TV. Mo fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ dáadáa kẹ́ ẹ gbọ́ àlàyé eléyìí tí mo fẹ́ ṣe lórí Ta Lọ́lọ́run àti àwọn ẹbí Ta Lọ́lọ́run, àwọn fámìlì rẹ̀. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi láti bẹ̀rẹ̀ dópin torí pé mo fẹ́ mú ọ́díò kan wá fún yín. Ọ́díò tí mo fẹ́ mú wá yìí òun ni yóò máa ṣe ẹ̀rí ọ̀rọ̀, ẹ̀rí àlàyé tí mo fẹ́ ṣe fún yín lórí ọ̀rọ̀ Ta Lọ́lọ́run. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ a jọ máa bá bọ̀. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí, àti mú wá fún yín wípé Yinka Tnt tó náà jẹ́ ọ̀kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media platform. A mú wá fún yín nígbà kan wípé arábìnrin yìí ó ń bẹ àwọn àfáà àti àwọn tó ní í ṣe nípa ọ̀rọ̀ Ta Lọ́lọ́run. Ó ń bẹ̀ wọ́n wípé kí wọ́n fọwọ́ wọ́nú, kí wọ́n jèbùrẹ́, kí wọ́n dáríjì Ta Lọ́lọ́run láti jẹ́ pé kí Ta Lọ́lọ́run kó lè rí ìtúsílẹ̀ gbà kúrò ní remand tí ilé ẹjọ́ fi sí. Ṣùgbọ́n lẹ́yìn tí kì í ṣe Yinka Tnt nìkan ni ó ń bá Ta Lọ́lọ́run bẹ àwọn àfáà, kì í ṣe Yinka nìkan. Ara àwọn míì náà tó jẹ́ pé wọ́n ń bẹ àfáà yìí, àwọn àfáà lọ́rin nítorí Ta Lọ́lọ́run, kí Ta Lọ́lọ́run kó lè rí ìtúsílẹ̀ gbà ní àhámọ́ tó wà. Ṣùgbọ́n oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa bí Yinka Tnt bó ṣe ń bẹ àwọn àfáà lọ́rin àti àwọn kan kí Ta Lọ́lọ́run kó lè rí ìtúsílẹ̀ gbà kúrò ní ọgbà àtìmọ́lé tó wà, remand tó wà. Bẹ́ẹ̀ la rí àwọn èèyàn Ta Lọ́lọ́run tí àwọn náà jáde tí wọ́n ń sọ wípé Ta Lọ́lọ́run ọ̀ranyàn láti bó ń bẹ àwọn àfáà lọ́rin. Eré ni àwàdà ni, Ta Lọ́lọ́run ò lè sọ bẹ́ẹ̀, ó lè sọ bẹ́ẹ̀ kò lè sọ bẹ́ẹ̀, irọ́ náà ń parọ́ mọ́ ni, ó ní à ń rò ó sí tẹ́lẹ̀. Àfìgbà tí ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ Ta Lọ́lọ́run ta lè pè ní ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run, ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá, tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá tó jáde sọ̀rọ̀ wípé lótìtọ́ àti lódodo lòun fojú kan Ta Lọ́lọ́run ní remand tí wọ́n fi sí, tí Ta Lọ́lọ́run sì ń sọ fún òun wípé lótìtọ́ àti lódodo ni pé òun ọ̀ranyàn láti bó ń bẹ àwọn àfáà lọ́rin, òun ọ̀rẹ́ ní kankan anybody, oníṣẹ̀ṣe ni o, aláàfáà ni o, ẹni tí ìṣe oníṣẹ̀ṣe tí ìṣe aláàfáà ni o, ẹlẹ́sìn ìgbàgbọ́ ni o, pé òun ọ̀rẹ́ ní kankan láti bó ń bẹ àwọn àfáà tí wọ́n wá gbé òun ní Ìbàdàn, tí wọ́n gbé òun wá sí Ìlọrin tọ́rọ̀ òun fi já pé ó di ilé ẹjọ́, sílé ẹjọ́ fi sọ wípé kóun ọmọ lọ sí remand. Wọ́n ní Ta Lọ́lọ́run sọ wípé òun ọ̀ranyàn kankan láti bó ń bẹ àwọn àfáà yìí, tàbí ìjọba tàbí ọlọ́pàá kankan wípé òun ọ̀ranyàn. Fídíò yìí tí ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run ṣe yìí òun ni Yinka Tnt rí tí ó fi bọ́ síta tó fi ṣe fídíò wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ o, níṣẹ́ tóun ti gbọ́ láti ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ Ta Lọ́lọ́run tí í ṣe ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run wípé Ta Lọ́lọ́run rán òun wípé òun sọ fún gbogbo ayé pé òun ọ̀ranyàn láti bó ń bẹ àwọn àfáà lọ́rin, wípé kẹ́nìbọ̀dì wọn má bẹ àwọn àfáà lọ́rin nítorí tòun. Èyí ló mú kí Tnt ó jáde láti ṣe fídíò. Àwọn fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí Yinka Tnt ọ̀rọ̀ tó sọ lẹ́yìn tí ẹ̀gbọ́n Ta Lọ́lọ́run tó sọ̀rọ̀ yẹn jáde. Ẹ farabalẹ̀, ẹ jẹ́ á gbọ́ láti bẹ̀rẹ̀ títí dópin kí àlàyé ọ̀rọ̀ wa kó lè yé dáadáa, torí pé gbogbo tá a bá ń sọ, tá a bá mú wá lórí ìkànnì yìí, ẹ mọ̀ wípé a mọ́ lẹ́rìí. Ẹ jẹ́ ká mẹ́rìí wá fún yín ọ̀rọ̀ tí Yinka Tnt sọ. Ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀, mi ò jẹ́ èèyàn kankan ní explanation. Ẹ̀yin ni mo ní láti apologize sí, ẹ̀yin ni mo ní láti bẹ̀, ẹ̀yin ni mo ní láti tọrọ àforíjì. Mo dẹ̀ fẹ́ kẹ́ find ẹ̀ nínú heart yín, nínú ẹ̀mí yín láti forgive me.
mo fọlọ́run ọba bẹ̀yìn àṣìṣe ni ṣùgbọ́n mo bẹ̀yìn wípé ọmọ yín ò ní ṣàṣìṣe ẹ ní rí dààmú ẹ ní rí wàhálà n tí ẹ mọ́wọ́ mẹsẹ̀ àti nǹkan tí ó kàn yín ẹ ní dá sí gbàbí ìdí nìyí tí mo fi fẹ́ jáde tí mo fi fẹ́ bẹ ẹ̀yin fámìlì Tani Olohun pàápàá ṣe mọ̀ pé nígbà kan mo ṣe show mo sọ fún gbogbo àwọn àfáà àti gbogbo àwọn èèyàn tó ń bínú mo ní àwọn fámìlì Tani Olohun kankan ò tí ì jáde láti wá sọ wípé wọn ò rányàn kankan ń ṣe mo ní so mi ò lẹ́jọ́ ẹnikẹ́ni náà ò dẹ̀ lẹ́jọ́ láti bá anybody tó bá ń sọ̀rọ̀ lò pé wọn ò rán wọn ṣẹ́ wọn ò rán wọn ṣẹ́ àmọ́ bó ṣe wá wà yìí gẹ́gẹ́ bí kò sí nǹkan ta lè fi ẹ̀jẹ̀ wé gẹ́gẹ́ bí fámìlì Tani Olohun ẹ̀gbọ́n Tani Olohun tí ìyá kan bàbá kan bí tán ti jáde pé àwọn àti Tani Olohun ti sọ̀rọ̀ ṣẹ́dẹ̀ mọ̀ Tani Olohun bí àbúrò tó jìnà sí mi ló máa jẹ́ tó dẹ̀ respect mi nífẹ̀ẹ́ kó wá kó dé kó wá di pé bóyá nǹkan tí ò kàn mí àbí nǹkan iṣẹ́ tí ò ràn mí mo wá dá sí ó wá di pé kó wá máa yájú sí mi àbí kó tẹ̀ mí lójúmọ́lẹ̀ òun ló fẹ́ jẹ́ kí n wá ṣe kinní ní gbogbo ní gbàgede mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Tani Olohun láti orí ẹ̀gbọ́n ẹ̀ bàbá ìyá àti fámìlì pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fún gbogbo ẹ̀bẹ̀ tí mo bẹ̀ ẹ má bínú àṣìṣe ni ẹnu ló gbé mi ara bí amọ̀dẹ̀ ló ta mí àmọ́ ṣe wá rí gbogbo ẹ̀bẹ̀ yẹn mo kó jẹ mo kó gbogbo ẹ̀bẹ̀ yẹn jẹ ẹ pretend wípé kò tiẹ̀ ṣẹlẹ̀ rí ẹ pretend pé aláìgbọ́n èèyàn amukun mẹ́kọ òpònú akíràdà akídanidání òun ló ń sọ̀rọ̀ òun ni ojú yẹn ni kẹ́ fi wò mí pé ẹ̀bẹ̀ tí mo bẹ̀ ẹnu ló gbé mi òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́ mo dẹ̀ wá fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tí ẹ̀bẹ̀ yẹn lọ sí pé ẹ̀bẹ̀ yẹn wà null and void ẹ void ẹ̀bẹ̀ yẹn ẹ̀dẹ̀ náà lẹ̀ pé kò tiẹ̀ ṣẹlẹ̀ ẹ fi pé kò ṣẹlẹ̀ pé mi ò bẹ̀bẹ̀ ẹ reverse ẹ̀ pé ẹnu ló gbé mi òpònú akídanidání ọ̀dẹ̀ òní Yinka Tnt kò lọ́pọlọ kò gbọ́n so ẹ̀bẹ̀ yẹn wà null and void mo kó jẹ mo dá padà sí ẹnu mi ẹ̀yin fámìlì Tani Olohun ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀gbọ́n Tani Olohun mi ìmórúkọ yín o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi ìyá Tani Olohun àti gbogbo ẹgbẹ́ tẹ́ bá gẹ́gẹ́ bẹ́ ṣe sọ pé ẹ máa ń rí Tani Olohun ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹni kó má bínú ẹni ara abiyamọ ló ta mí tí mo fi jáde mi kúkú mọ̀ nǹkankan gẹ́gẹ́ bára ṣe tá nígbà tí ogun yẹn pọ̀ fún mi tóun náà jáde fún mi òun ló mú mi jáde ṣùgbọ́n ẹ wá bá mi sọ fún pé kó má bínú sí mi ẹ̀yin fámìlì Tani Olohun náà ẹ má bínú sí mi òkúkú sẹ́ni tó mọmọ́ pọ̀ tó ọlọ́mọ wọ́n dẹ̀ ní bíbélì ní fẹ́ràn ara ẹ bí ọmọlàkejì ẹ kò ní kó fẹ́ràn ara ẹ ju ọmọlàkejì ẹ lọ mi ò lè fẹ́ràn Tani Olohun ju ẹ̀yin fámìlì ẹ lọ àmọ́ bó ti wá rí ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ yín pé ẹ forí jì mí torí ẹjọ́ ò kì í mọ wọ́n ní ẹjọ́ ò kì í mọ ẹjọ́ èèyàn kéèyàn má mọ̀ dá mo rí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ta bá mi ó concern mi mo bẹ̀bẹ̀ mo dẹ̀ mọ̀ pé mo wà lára àwọn tó bẹ̀bẹ̀ mo dẹ̀ mọ̀ pé mo ṣáà mọ̀ pé àwa ta bẹ̀bẹ̀ ò pọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé mo jẹ́ kan nínú àwọn tó bẹ̀bẹ̀ at least wọ́n dárúkọ mi òun ni mo ṣe wá bá yín pé ẹ má bínú sí mi ẹ má bínú sí mi mi ní ṣerú ẹ̀ mọ́ òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́ ẹ̀bẹ̀ yẹn mọ ẹ̀yin Ìlọrin ẹ jọ̀ọ́ ẹ bá mi náà lẹ̀ kẹ́dẹ̀ void ẹ̀ nítorí Ọlọ́run ẹ̀yin náà ẹ má bínú sí mi nítorí mo rí pé àwọn èèyàn send fídíò yẹn sí mi mo ti ráwọn tó sọ fún mi pé tó tẹ̀ ń bú mi tó ń bínú sí mi ẹ má bínú sí mi ẹ jẹ́ kó ní kálukú ṣe tinú ẹ̀ ẹ kó ní kálukú ṣe nǹkan tó bá wà nínú ẹ̀ kò sí tó kàn mí mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú mi ì mú Tani Olohun ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ mi ì ní kí Tani Olohun má ṣe nǹkan tó fẹ́ ṣe mi ì ní káwọn Ìlọrin má ṣe nǹkan tó fẹ́ ṣe mi ì ní kí ìjọba má ṣe nǹkan tó fẹ́ ṣe bọ́ mo kàn mọ̀ wípé tí ẹ̀bẹ̀ bá pọ̀ ó ṣeé ṣe kẹ́pẹ́ tó bá ti ní nǹkan nínú tó fẹ́ ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ó máa ṣe pé kokoko tẹ́lẹ̀ ó ṣeé ṣe kínú wọn rọ àbóbó ti wá rí mo withdraw ẹ̀bẹ̀ yẹn mo withdraw ẹ̀bẹ̀ yẹn ẹ má bínú o ẹ̀yin fámìlì Tani Olohun ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ọmọdé ò kì í mú ẹ̀kọ́ jẹ kó má rí lọ́wọ́ èmi ti wá jẹlé ó ti rá mi lọ́wọ́ mi ò dáhùn tẹ́lẹ̀ nítorí pé kò sí fámìlì kò sẹ́jẹ̀ tó wá bọ́ta àmọ́ bó ṣe wá rí yìí o tí fámìlì ẹ̀ ti wá bọ́ta tí wọ́n ti sọ yìí tí wọ́n dẹ̀ ní òwe ò kí ń ṣe òwe ò ní jẹ́ òwe èèyàn kéèyàn má mọ̀ so mo mọ̀ pé ó kàn mí mo bẹ̀bẹ̀ kò rán mi lóòótọ́ ṣe mọ̀ pé mo ní kò rán mi àmọ́ mo wá withdraw ẹ̀bẹ̀ yẹn ẹ má bínú nítorí Ọlọ́run ẹ̀yin fámìlì Tani Olohun ẹ foríjì mí òpònú akíràdà ni ọmọ tẹ́ rí tó jókòó yìí ẹnu máa ń gbé ni ọmọ tí kò ń mind business ẹ̀ nǹkan tí ò kàn ló máa ń dá sí ẹlẹ́nu jágajàgẹ ẹlẹ́nu jùgùjùgù ni agùnmáníyè ni ọmọ tẹ́ rí tó jókòó yìí ó kọ̀ dàgbà ni kò dáná kò lọ́pọlọ lórí ọpọlọ ẹ ti kú ọpọlọ ẹ abẹ́ ẹsẹ̀ ló wà
bóyá nígbà yẹn tó yẹ kó ronú jinlẹ̀ kó ronú ló fi bọ́ síta tẹnu wá gbé tó wá ṣe ojúmọ́ tó wá ṣe àyọjúràn tó ń pè wọ́n ní èmi hypocrite wọ́n ṣe gbogbo ẹ má bínú mo deserve gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má bínú ẹ foríjì mi o broda Tani Olohun àti gbogbo family Tani Olohun àti gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Tani Olohun ẹ foríjì mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé wá rẹ̀yìn ará Ìlọrin náà ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ yẹn náà ẹ foríjì mi ẹ bá ń void ẹ o gbogbo nǹkan tẹ́ bá wà lọ́kàn oníkálukú Ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ má bínú.